alóko káṣáájú pẹ̀lú ilé wa ìjẹ́ mi lọ́kẹ́ lóní káṣáájú pẹ̀lú ilé ìjẹ́ mi èyí wúníwúní ńláṣọ yá èyí màtàmàtà láṣọ ètò akọ́lá nígbà láṣọ àgbọ̀nì akínáfọ́ pẹ̀lú orúmọlẹ̀ wọ́n lọ sọ́ta orúmi akínáfọ́ ọ̀rẹ́mẹ̀ akínáfọ́ sọ́ta orúmi oyin tó mọ̀ kúrò lárèrè eré ara ẹ̀rọ òjò ẹ̀mí lòkè gbogbo ajé máa fún akínáfọ́ ṣe gbogbo àní lọ́jọ́ lọ́rùn àní jẹ gbèsè àní lórúkọ ọjọ́ ìyàgò ìlú ìyá àtura látòmí lọ ní ìlú ìnìkan kò ní bàjẹ́ ìtàlẹ́ àròjù àwọn oníkò ní fàyà gbogbo tó ń wá àwọn ẹlẹ́dàá wa tó àbàlẹ́ oṣù. gbogbo ìwúlò tí ẹrú ní ọjọ́ ọ̀tọ̀ ló àwọn bá a ṣe wí yóò rí bẹ́ẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀rọ ọmọ ẹgbẹ́ tí ẹ wá ní ọjọ́ ọ̀tọ̀ ló tí ẹ wá sí ọdún ajé ní ìlú onílé Agége ikú ò ní parí àrùn ìgbéǹde ẹ wá pẹ̀ láyọ̀ pẹ̀lú tòun láti padà sílé yín gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n sọ̀rọ̀ ní òní àti tí ìfìwé kò tẹ́ wá pẹ̀lú àrùn láti padà sílé yín olórí ẹgbẹ́ tí mo bọ̀ dákọ́rọ́ ibà ní àbùkà nílùú abẹ́òkúta ìgbàwọ́ lọ́jọ́ káàfó lówó gbọ́fẹ́ o ẹ tọ́ ẹ fọ́ pa ẹ fẹ́ ìdìbò gbogbo ìgbẹ́ta lójú owó òní pa àrùn ìgbé ìjọba tó ní yọ̀ ní fọ́lọ́tò ẹ̀ ní pọ́tìta bẹ́ẹ̀ ni ó ṣe ìfowópamọ́ rí bẹ́ẹ̀ ó gbé torí ẹ̀ tó àbàwọ́n nígbà àbúkò tọ̀rọ̀ nínú.